àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò NURTW ti ń ké gbàjarè sí ìjọba ààrẹ Bọ́lá Tinubu àtijọba gọ́vnà Sanwo Olu ti Lagos State pé kànjọ́ kan bá wọn dá sí ìjà tó ń lọ láàrin MC Oluomo Ati Tafa Sego kó tó di wípé ọ̀rọ̀ yìí á búrẹ́kẹ́ jù báyìí lọ. Ó lágbára tí ẹ bá gbàgbé pé ọ̀rọ̀ ta ni yóò jẹ ọ̀gá pátápátá ẹgbẹ́ náà ní Lagos State, ta ni yóò jẹ the next state chairman ní inú ẹgbẹ́ NURTW ní Lagos State ló ti di nǹkan tó ti divide àwọn ọmọ ẹgbẹ́ náà. Àwọn kan ń pera wọn ní Sego Nation, àwọn kan ń pera wọn ní MC Oluomo Nation. Ṣùgbọ́n ọmọ ẹgbẹ́ tó sọ̀rọ̀ nínú fọ́nrán yìí ó sọ di mímọ̀ pé àwọn kan wà tó ṣe wípé àti MC Oluomo Ati Tafa Sego làwọn nífẹ̀ẹ́ sí dọ́kàndọ́kàn tí àwọn sì wà confused lórí ẹni táwọn lè bá lọ pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà. Ọ̀rọ̀ yìí lágbára o, ẹ̀yin èèyàn, ó gbẹnu tán. Kí nìdí tí àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò fi ń ké gbàjarè lásìkò yìí sí ìjọba ààrẹ Bọ́lá Tinubu àti ìjọba gọ́vnà Sanwo Olu? Gbogbo àlàyé yẹn lẹ máa gbọ́ lẹ́nu ọmọ ẹgbẹ́ onímọ́tò torúkọ yẹn jẹ́ Ọ̀gẹ̀dẹ̀ nínú fọ́nrán yìí. Tẹ́yin bá wá ṣe darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi click lórí subscribe and follow button tẹ́ ń wò lójú ìwòran yín, kẹ̀sì máa bá mi like and share ètò yìí torí ọ̀rọ̀ tá a tún fẹ́ gbé yẹ̀wò lọ́tẹ̀ yìí, ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ NURTW, ìjà tó ń lọ láàrin MC Oluomo àti Tafa Sego tó ti ń affect peace ẹgbẹ́ náà ní Lagos State. Ọ̀rọ̀ tí ó gba àkíyèsí ìjọba ni tó yẹ kí wọ́n bá wọn dá sí ni lóòótọ́. Ẹ jẹ́ ń gbé fọ́nrán ọ̀hún wọlé káàdìjọ gbọ́, mò ń padà bọ̀. Ọ̀rọ̀ ẹ ó dá lórí àwọn àgbáwo, ó bẹ̀rẹ̀ látòrí ọ̀gá wa Musiliu Àyìndé Akínsànyà Ayédáadé wọn. Ayédáadé ń lọ nígboro ẹbí rẹpẹtẹ, ọ̀gá mi kò ní rẹ̀. Tó tún fi dórí Alhaji Sule Kudeleti, bàbá àjọra ọmọ ọrù tiẹ̀. Mo tún wá yọ̀dọ̀ ọ̀gá mi Mustapha mi Sego, bébí Nàìjíríà ìjú ìjọ, mo tún débẹ̀ ẹ̀ náà. Àti Kókó Zaria ọmọ olóhùn apẹ̀wọ̀n. Tóbi lórí bàbá Èjìgbò Olówu. Mo tún wá kanlẹ̀ lórí ọ̀gá mi. Tó bá gbọ́ ìkòkò ajégunjẹran, ìkòkò ajégunjẹran Tọ́ba Jaya àti Fẹ́mi Jépron Anáyé wọn kéré rárá. Ṣẹ́rí ẹ̀yin làwa ń tẹ̀lé o, ẹ̀yin dẹ̀ láṣẹ kí ni la gbà fún. Ẹ ti wà ń bẹ̀, Ọlọ́run tó wá fi síbẹ̀ kò ní jẹ́ kú òun bẹ̀, ẹ̀ ní jábọ̀ ẹ̀ ní ṣubú. Kí ni mo wá fẹ́ fàyọ ni pé ṣẹ́rí gbogbo ìjà tó ṣẹlẹ̀ yóò nọ́mà, ó nọ́mà, ọ̀rọ̀ ṣẹ́ ni. Bọ̀ Anáyé mi fádà, ẹjọ́ tọrọ Ọlọ́run tó bá ti bá wa sọ ẹ jẹ́ kó tán síbẹ̀, ẹ jẹ́ kẹ́bí ti parí síbẹ̀. Because Anáyé tẹ́sẹ̀ ṣe tẹ́lẹ̀ yẹn ló dùn máa wà ní o. Tí gbogbo yín máa dà jáde báyìí, ẹjọ́ máa jáde tẹ́lẹ̀ pé tẹ́lẹ̀ lọ wàásù everybody wa máa bá yín máa yọ̀ mọ́ everybody ń ṣe bó ṣe hùn, tẹ́lẹ̀ lọ pàṣọ tẹ́lẹ̀ lọ màlá tẹ́lẹ̀ rẹ̀ bẹ́ẹ̀. Ìjà wa dé, àmọ́ pé jáde lórí dòwe fine, wọ́n jọ torí Ọlọ́run ẹ jẹ́ kí everything tán. Kíní ti ń lọ fà, ó ti ń lọ fà tó dé sẹ́yìn pé àwọn kan ti wà pẹ̀lú àwọn kan báyìí, àwọn kan ti wà pẹ̀lú àwọn kan báyìí, wọ́n tó fara tá a lè lọ. Mo wà níbí, mo wà lọ́hùn. Because ẹ mọ̀ pé mo máa ń sọ pé èmi lọ́mọ gbogbo ọ̀gá, èmi lọ́mọ gbogbo ọ̀gá o. Tó dẹ̀ ṣọ́jú pé èmi náà máa dọ̀gá lọ́jọ́ kan tó bá ti lóyà. Bàbá wa Aṣíwájú Ebawa Dasi, gọ́vnà Lagos State náà, ẹ̀yin náà Ebawa Dasi Sanwo Olu, ẹ má wò wá hàn. Àwọn pípù ìbáyẹjọ́ wà papọ̀ yẹn làwa like. Torí ní pé ọmọ adébì kan á ní eléyìí èèyàn báyìí ni o, ẹ fọ́gò lórí ẹ̀. Eléyìí èèyàn báyìí ni o, ẹ dàdàbò. Eléyìí èèyàn báyìí ni o, ẹ yá láṣọ. Ẹ má jẹ́ kó ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí everybody unite. Ṣé gbádùn ló máa gbádùn, ẹ jẹ́ àjọ gbádùn papọ̀ ẹ̀yin ọ̀gá mi. Ẹ má bínú pé ọmọ kékeré ló sọ̀rọ̀, ìdọ̀bálẹ̀ mi rèé o. Kókò kan. Ṣé mo ṣe tẹ́lẹ̀? Ṣé mo ti wá bó ṣe ẹjọ́ torí Ọlọ́run. Up national, èmi ò national mi ìrọ́dù o. Ìrẹ̀ CBD mi káyò.
mọ̀ mi lè fi gbogbo ẹnu sọ pé nínú Èkó tajọ wà yìí anarí kò sí yàtọ̀ bẹ́ẹ̀ ogun àjọ ṣe ni ẹ jẹ́ kẹ́bí tí ìjọ máa lọ kó máa dùn bó ṣe ń dùn àní yóò tún ní dàrú mọ́ o ẹ tó máa dàrú kò ní wá o wọ́n sọ pé ó ṣe nǹkan gidi o ẹ̀yin ọ̀gá sáyẹ́lẹ̀ ọwọ́ mi rè lókè o kò ní bàjẹ́. tọ ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn náà fi wò ó ǹjẹ́ ìjà wọn yóò ti máa lọ fàáfàá jù lóòótọ́ kó tó wá di wípé yóò ní sànmọ́ pàgò lórí ara wọn sànmọ́ fàdálẹ́ra wọn kiri nínú gáràjì tó ṣe wípé wọ́n mọ̀ da omi àlàáfíà ìpínlẹ̀ Èkó rú ǹjẹ́ kò yẹ kí ìjọba náà ti bá wọn dá sọ́rọ̀ kí wọ́n ti yanjú ẹ̀ nítùbí ìnùbí láàrin wọn torí ọ̀rọ̀ ìjà yìí ọ̀rọ̀ pé ta ni ó jẹ́ next state chairman ó ti di nǹkan tí wọ́n ti ń fà láti iye ẹjọ́ yìí ó ti di nǹkan tí ọ̀pọ̀ nínú wọn gan ti ń ta ohùn síra wọn kó tó wá di wípé ọ̀rọ̀ ohun tán ta síra wọn yóò wá di físíkà ìjà ó yẹ kí ìjọba náà ti dìde kán bá wọn dá sí i kí ojú wo lẹ́yìn náà wá fi wò ẹ bá mi jù sí comment àmọ́ ká tó wá máa lọ ẹ jẹ́ lọ ka comment kan àbí méjì lọ́dà fídíò yìí ká tún gbọ́n tí àwọn èèyàn ń sọ nípa ẹ̀. kọ̀mẹ́ntà kan Sábàkà Àfojì ó ní good talk my brother you are blessed. Rúkàyà Àdùnníàdé ó náà ní you are blessed ọ̀gẹ̀dẹ̀ more knowledge and understanding. Àbíkẹ́ Adé ní God bless your wisdom my brother 100% for you. Font babe ó ní more wisdom brother. Orítọ́kẹ́ ọmọ Bọ́lá ní nice one. Dash Leo ó náà ní more wisdom. Àwẹ̀ ní big fish ní wàláì ò ní kú láyéláyé Ọlọ́run á bá wa yanjú ẹ̀. So gẹ́gẹ́ bá ṣe rí London comment fídíò ìgàn á rí wípé ọ̀pọ̀ náà àwọn ọmọ ẹgbẹ́ yẹn ni wọ́n support nǹkan tí ọ̀gẹ̀dẹ̀ sọ nínú fọ́nrán yìí ó túmọ̀ sí wípé majority wọ́n ti wà tired of gbogbo rògbòdìyàn tó ń lọ láàrin MC Oluomo Ati Tafa Sego gbogbo bọ́n ṣe ń fohùn ránṣẹ́ síra wọn gbogbo báwọn ọmọ àwọn supporters wọn bọ́n ṣe ń fohùn ránṣẹ́ sí opponent wọn àwọn ọmọ Sego nation wọ́n á máa sọ̀rọ̀ burúkú sí MC Oluomo àwọn ọmọ MC Oluomo nation wọ́n á máa sọ̀rọ̀ burúkú sí Sego nation àwọn kan wà tó ṣe wípé wọn nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tó ń lọ yìí wọ́n sì wò wípé àsìkò ti tó fún ìjọba láti bá wọn dá sí kó tó di wípé ọ̀rọ̀ yìí abúrẹ́kẹ́ jù báyìí lọ ǹjẹ́ kò wá ti tó àsìkò fún ìjọba náà láti dìde sí ọ̀rọ̀ yìí kán bá wọn ṣètò ẹ̀ àti pé mi ìmọ̀ rízì gan tí àwọn ọmọ ẹgbẹ́ yẹn gan ò ṣe follow normal procedure láti fi lè yanjú gbogbo ohun tó wà nílẹ̀ ṣe bọ́ ṣáà ní procedure tó ń follow láti yan state chairman wọ́n sì ní procedure tó ń follow láti yan ẹni bíi national president or whatever wáì tí wọ́n follow ẹ̀ kí gbogbo ohun tó wà nílẹ̀ kó lè níyànjú kí lójú tẹ̀yin fi wọ̀rọ̀ yìí ẹ máa bá mi jù sí comment ẹ má wá gbàgbé láti máa bá mi click lórí subscribe and follow button tẹ̀ ń wò lójú ìwòran yín kẹ̀sì máa bá mi like and share ètò yìí kó máa lọ lórí ayélujára títí dìgbà míì tèmi àti yín á tún jọjọ máa pàdé ó dàbọ̀.